Àwọn ọ̀tá ẹni bá lé ní títí tí wọn bá bá ní, tí wọ́n bá gbìyànjú láti gbẹ̀mí lẹ́nu èèyàn títí tí wọn bá rí èèyàn pa, tí ọ̀tá ẹni tó bá gbìyànjú títí láti bìyàn ṣubú tí ò bá rí ni rélẹ́ pa, ẹ̀fún ni wọ́n rán sí ni. Ẹ̀fún, èdì, ẹ̀fún ò ní fún wa, èdì ò ní dì wá láṣẹ Elédùmarè. Gbogbo ọmọlẹ̀ Yorùbá àmọ́ orúkọ téwé ń jẹ́, àmọ́ orúkọ tégbò ń jẹ́, àmọ́ orúkọ tí ẹ̀fún ń jẹ́ o, àmọ́ orúkọ tí èdì ń jẹ́. Ọmọlẹ̀ Yorùbá, ẹ má jẹ́ kẹ́fún ó mú wa o, ẹ má jẹ́ kédì ó dì wá. Èdìdì kì í di bàrá, ẹ̀fún kì í mágògò. Ẹ má jẹ́ kẹ́fún ó mú wa o, nítorí wípé àwọn ọmọlẹ̀ Yorùbá, ọ̀tá ò gbógun tì wá mọ́, àwa là ń gbógun tira wa. Àwa ṣe bẹ́ẹ̀, à ń gbé oúnjẹ alẹ́ wa, à ń gbé fólógbò jẹ. Bẹ́ẹ̀ sì rèé, à ń sọ wípé wọ́n ń fi ojú àwọn aládé, wọ́n ń fojú wọn gbólẹ̀ nítorí wípé kí ètò òṣèlú olóyìnbó kó tó dé sí ilẹ̀ Yorùbá, òun náà ní ilẹ̀ Yorùbá ló ti ń ṣe ìṣàkóso wọn fúnra ara wọn. Ìṣàkóso tí a wá ń ṣe ńgbà náà tí ò wá bójú mu mọ́, ìṣàkóso èmi mo nílẹ̀, ìṣàkóso bàbá mi lónìlú, ìṣàkóso olówó láṣẹ, olówó ló láṣẹ lẹ́nu. Òun náà ni Yorùbá ló ń bá káàkiri ní ìsinyìí. Ọ̀rọ̀ lẹ́wọ̀ ò jẹ wá lógún mọ́, ọ̀rọ̀ ara wa ló wá jẹ wá lógún. Ìyẹn ìmọ̀tara ẹni. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, òun náà ló mú mi lómi inú, òun ló ń kan mí lómi inú. Bẹ́ẹ̀ sì rèé, òun ló ń gbomijé lójú mi àti lọ́kàn mi. Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi. Oyènẹ́kan lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ọmọ ará akéne mímọ̀ tó méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìnìyàn. Ìṣọ̀lá oníròyìn ló tún dé ní dédé àkókò yìí. Ẹ má gbàgbé, ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ comment sábẹ́ fídíò yìí. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ bá jẹ́ ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ bá mi jí gìrì o. Ìpínlẹ̀ Ọ̀ṣun, òun ni ìròyìn tí mo fẹ́ mú wá fún yín yìí. Kò jẹ́ tuntun o, látàrí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìfọ̀n, Ènìyàn Ọ̀ṣun àti ìkẹta abẹ, eléyìí tí wọ́n ní rògbòdìyàn ó ń ṣẹlẹ̀ láwọn agbègbè yìí ní gbogbo ìgbà. Òun náà lélẹ́yìn ṣẹlẹ̀. Àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí títí kan Ìlobù, òun náà ni wọ́n ní rògbòdìyàn ló ti ń ṣẹlẹ̀. Eléyìí tí wọ́n ń sọ iná sílé ara wọn, tí wọ́n ń gbẹ̀mí lẹ́nu ara wọn. Ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní ọba aládé o. Àwọn ọba aládé tí wọ́n ní ní ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí, first class ọba làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Nínú ìlú yìí sì rèé, àwọn Fúlàní dà wọ́n láàmú ńbẹ̀ tí wọ́n kíyèsí. Ṣùgbọ́n ohun tó dùn mí lọ́kàn, òun náà ni wípé wọ́n ti ń forí adé, wọ́n ti ń fi wọ́lẹ̀, wọ́n ti ń forí adé, wọn ò fún àpọ́nlé, wọn ò fi orí adé, wọn ò fún ní àpọ́nlé tó jẹ́ kí wọ́n fún mọ́. Ẹ wá gbọ́ ohun tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wí. Ìgbésẹ̀ tó dáa, òun ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbé o. Èmi nífẹ̀ẹ́ sí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ nítorí pé bàgbàlagbà bá náà ń ṣe láńgbáláńgbá, ọmọdé ilé á sọ fún àgbàlagbà wípé ẹ ti ń ṣe láńgbáláńgbá. Nígbà tí gómìnà ọba ti ń dúnkokò yọni kúrò nípò fún àwọn ọba aládé, kò wá tán bí níwọ̀n ìgbà táwọn ọba aládé fúnra ara wọn tí wọn bá ti lè tò ìlú wọn dáadáa. Kí ni ìdí pàtàkì tó jẹ́ wípé kéèyàn tó lè jẹ oyè ìkan nínú ìlú, pàápàá jùlọ kéèyàn tún wá sọ pé èèyàn jẹ́ ọba nínú ìlú, onítọ̀hún gbọ́dọ̀ ní ìyàwó nílé, nítorí wípé wọ́n gbọ́dọ̀ rí wípé ó jẹ́ aláṣẹ inú ilé rẹ̀, ó lè pàṣẹ inú ilé rẹ̀, ó lè ṣàkóso inú ilé rẹ̀ kó tó lè wá ṣàkóso ìlú. Àwọn tí wọ́n lè ṣàkóso ìlú, ẹ̀gbọ́n bá nínú ilé wọn ṣe rí. Ẹnu mi sọ nínú ọbẹ̀ ẹlá,
ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ibi tí mò ń lọ òun náà ni wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Adémọ́lá Adélékè, ó ti sọ̀rọ̀ tàṣẹ o wípé pátápátá là ń fọ́jú, kùbọ̀kùbọ̀ báyìí náà là ń dẹ̀tẹ̀, ojú àfọ̀fọ́tọ̀ ìjà ní ń dálẹ̀. Àwọn àjòjì kọ́ ní ń gbógun tì wá, àwa fúnra ra wa òun náà là ń gbógun tira wa láwọn ìletò mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ yìí, àwọn tó wà ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ pàápàá jùlọ ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn local government ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ibẹ̀ ni gómìnà yìí ti sọ̀rọ̀ lónìí bí òun bá rí wípé nǹkan kan ṣẹlẹ̀ pátápátá ní àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí wípé òun á rọ àwọn ọba eléyìí tí ìṣẹ̀lẹ̀ òun náà bá ṣẹlẹ̀ lábẹ́ ìṣàkóso rẹ̀, òun á rọ àwọn ọba òun náà lóyè. Bẹ́ẹ̀ sì rèé là ń sọ wípé àwọn gómìnà kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ìṣẹ̀ṣe. À ń sọ wípé àwọn gómìnà kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú àwọn lọ́balọ́ba. Ṣé kí wọ́n lajú wọn lẹ̀ kí tàlùbọ́ kò wọ́ káwọn lọ́balọ́ba kí wọ́n má lè pera wọn jọ gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀ wípé kí ní ṣẹlẹ̀ láwọn agbègbè wa àbí kí ní ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìlú wa tó jẹ́ pé àwọn lọ́balọ́ba fúnra ara wọn gan, àwọn gangan náà ni wọ́n máa dá rògbòdìyàn sílẹ̀. Èmi ò sọ pé wọn ló dá rògbòdìyàn tí ń bẹ nílẹ̀ yìí sílẹ̀ o. Tá a bá gbàgbé wípé gómìnà Adémọ́lá Adélékè ti pe àwọn lọ́balọ́ba, ó pè wọ́n jókòó, gbogbo àwọn olóyè tí ọ̀rọ̀ náà kàn, ó pè wọ́n jókòó. Bẹ́ẹ̀ sì rí ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé gbogbo ohun tó ṣẹlẹ̀ kó jẹ́ ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn o, èmi ò tún gbọdọ̀ ṣẹlẹ̀. Nígbà tí ìròyìn tún ń dé ti gómìnà wípé àwọn kan tún ti ń kó ara wọn jọ o wípé wọ́n tún fẹ́ lọ ṣe ìkọlù sí àwọn agbègbè kan, ni gómìnà yìí jáde wípé àánú yín ṣe mí o, máa rọ̀ yín lóyè tí ń bá ilé kófìrí wípé nǹkan kan ṣẹlẹ̀ inú ìlú tó ti ṣẹlẹ̀ àti àwọn aráàlú tó bá ti ṣẹlẹ̀ wá. Bẹ́ẹ̀ sì rèé làwọn ọba aládé yìí ni wọ́n bá tọwọ́ ọmọ wọn ni wọ́n máa tú bá ṣọ, làwọn náà máa bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ eléyìí tó jẹ́ kí wọ́n gbé, àwọn tó jẹ́ kí wọ́n pè ṣàkíyèsí làwọn náà bẹ̀rẹ̀ sí ní pé wọ́n ṣàkíyèsí. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Òun náà ni ìròyìn àtàriwo tá à ń pa gbogbo ọmọlẹ̀ Kóòtù Òjíire, ọmọlẹ̀ Yorùbá. À ń sọ wípé a fẹ́ Yorùbá nation, a sọ wípé a fẹ́ ilẹ̀ Yorùbá, àwa fúnra ara wa ìjà àti ṣetán. Ẹ̀gbọ́n tó bá jẹ́ wípé kò sí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ wípé àwọn lọ́balọ́ba yìí òun náà ni wọ́n ń ṣe ìṣàkóso, ṣé bá a ṣe máa para wa rèé? Ǹjẹ́ mọ iye dúkìá eléyìí tó ṣòfò nínú bí wọ́n ṣe gbẹ̀mí ara wọn nínú ìkọlù tí ó ṣẹlẹ̀ lóní belenja nínú àwọn ìlú tó jẹ́ wípé ìlú kéékèèké tí ò tí ì dìlú ńlá rẹpẹtẹ bẹ́ẹ̀. Àwọn èèyàn mélòó ni wọ́n ń bẹ́ẹ̀ ìlú mélòó ní bẹ́ẹ̀ ilé mélòó ní bẹ́ẹ̀ tẹ́ ẹ ti sọná sí ọ̀pọ̀lọpọ̀ ilé, tí ẹ sọná sí ọ̀pọ̀lọpọ̀ dúkìá tá à ń bára wa jà. Ṣẹ́ẹ̀fún kọ̀dé àbẹ́ẹ̀dì kọ̀dé fún ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ sì rèé à ń sọ wípé a fẹ́ dá dúró, ṣáà ṣetán láti dá dúró báyìí ṣá àwọn bàbá wa, ṣá àwọn lọ́balọ́ba wa, ṣé wọ́n ṣetán láti jẹ́ ká dá dúró ní tòótọ́? Ẹ wò ó bóyá lẹ mọ̀ wípé ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ó ti tẹ àwọn olóyè kan àti àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan tí wọ́n sọ wípé àwọn gangan báyìí òun náà ni wọ́n wà lẹ́yìn ìwà láabi, ìṣẹ̀lẹ̀ láabi eléyìí tó ń ṣẹlẹ̀ àti wàhálà pẹ̀lú jàgídíjàgan tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ Yorùbá, kí ni ká ṣe? Àní káwọn gómìnà má dá sí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba. Àwọn lọ́balọ́ba sì rèé ẹnu wọn ò kálù. Wọ́n ti wá dúnkokò mọ́ wọn pé bí nǹkan bá lè ṣẹlẹ̀ nínú ìlú wọn, wọ́n á rọ̀ wọ́n lóyè. Ohun tí gómìnà ṣe dà àbí ò dá tó? Àbí ṣáàtú sọ wípé kò sí ohun tó kan gómìnà nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀, káwọn aráàlú kí wọ́n sì máa wò, káwọn alágbára náà lò kí wọ́n sì máa pa wọ́n tán, kí wọ́n sì sọ wọ́n di ẹni tí ò ní ìkọ̀kan, kí wọ́n sọ wọ́n di ẹdun arinlẹ̀ lójijì. Ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ má sì gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ bá mi share,
ẹ bá mi pín kẹ̀jẹ́ kó délé kẹ̀jẹ́ kó dòkó títí dìgbà tá a máa fi pàdé èmi tí ń tòótọ́ Olúṣọlá Olómiẹ̀gbọ́n ló sọ pé láyọ̀láyọ̀ la máa pàdé ó dàbọ̀.